ẹ pariwo Ọlọ́run ẹ pé Allahu Akbar. Ọlọ́run ní oríkì lillahi sifat wal asma lahu sifat wal asma. Ọlọ́run ní orúkọ ó sì ní oríkì. Ó wá yọ̀ǹda kẹ́ jẹ́ èyí tó bá wù nínú orúkọ rẹ̀. Ó sì yọ̀ǹda fún wa ká jẹ́ èyí tó bá wù nínú oríkì rẹ̀. Ó wá yọ ẹyọ kan lọ́tọ̀. Ó ní mi ò yá yín, mi ò sì bùn yín. Èèyàn lè jẹ́ Hakim, orúkọ Ọlọ́run ni èèyàn lè jẹ́. Latifu, orúkọ Ọlọ́run ni èèyàn lè jẹ́. Razak, orúkọ Ọlọ́run ni èèyàn lè jẹ́. Jamiu, orúkọ Ọlọ́run ni èèyàn lè jẹ́. Ìmọ̀ káfí Abudu sí àbí káfí Muhammad sí, orúkọ Ọlọ́run ni èèyàn lè jẹ́. Ọlọ́run wá fi ẹyọ kan lẹ̀ pé ẹ má jẹ o. Ẹni ọba mọ orúkọ téèyàn kan ò lè bọ́ lọ́hùn jẹ́ ẹ pariwo ẹ̀. Ẹni ọba mọ orúkọ téèyàn kan ò lè bọ́ lọ́hùn jẹ́ ẹ pariwo ẹ̀. Pẹ̀lú orúkọ yìí ni Ọlọ́run máa fi sọ òkú dàlàyé. Pẹ̀lú orúkọ yìí lọ́lọ́run máa fi sọ òkùnkùn di ìmọ́lẹ̀. Pẹ̀lú orúkọ yìí lọ́lọ́run máa fi sọ ọ̀lẹ d'alágbára. Tó o bá fẹ́ kí Ọlọ́run yí ayé rẹ kó sí dáadáa ẹ pariwo orúkọ náà. Allahumma salli wa sallim ala sayyidina Muhammad. Sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àtọ̀lọ́ Ọlọ́run kó máa bá Ànábì. Sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àtọ̀lọ́ Ọlọ́run kó máa bá àwọn ará ilé Ànábì. Àmín. Àwọn sàhábà rẹ̀, àwọn aya rẹ̀, àwọn ọmọ ẹ̀ àtàwọn náà. Àmín. Ọlọ́run ọ̀dá ohun tí kì í rẹ̀. Kò sì dá kankan kó gbé ayé fún ìgbà lọ́lọ́run gbé fún tó bá dá. Kì í gbé ayé fún gbogbo nǹkan. Bí oòrùn ṣe wà precious tó sí Ọlọ́run, ó ní ìgbà tó oòrùn lè lò mọ́ lókè, oòrùn ò ní lo gbogbo ọjọ́ ayé. Bí òṣùpá ṣe rẹwà tó, ó ní ìgbà tó lè lò lókè, òṣùpá ò ní lo gbogbo 24 hours. Ìgbà lọ nígbà ń lò. Ìgbà rere, ìgbà ìbùkún, ìgbà àánú. Tá a bá ṣe àmì mẹ́ta, Ọlọ́run ó yọ̀ǹda ìgbà oríire fún wa. Àmín. 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 Gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń pè dá sọ̀rọ̀. Kò sẹ́ni tó mọ̀rọ̀ sọ. Àfẹ́ni Ọlọ́run bá kọ́ oyin sí lẹ́nu pé kó sọ̀rọ̀. La yatakallamuna illa man asna lahu rahman. Ọlọ́run ní máa sọ pé dá sí. Ọ̀rọ̀ ló ní káwọn kan fi dá sí. Níbi owó ló ti pe àwọn kan pé ẹ dá sí. Níbi àrísìkí ló ti pe àwọn kan pé ẹ dá sí. Nípa ọgbọ́n ló fi pe àwọn kan pé ẹ dá sí. Ó ní káwọn kan máa dá sí ní kọ̀kọ̀. Nǹkan máa ṣe ṣùgbọ́n ẹ lè ẹ́fà mọ̀ wípé àwọn ni wọ́n ń ṣiṣẹ́ lábẹ́. Ó wá pe àwọn kan dá sí ní gbangba. Wọ́n ń ṣe ní kọ̀kọ̀, wọ́n ń ṣe ní gbangba. Ẹ̀bùn ni. Kì í ṣe gbogbo ẹni olówó ló lórúkọ. Rárá. Kì í sì ṣe gbogbo ẹni tó lórúkọ ló lówó. Ọlọ́run máa ń pín kínní yẹn, ìsì máa ń dà á papọ̀ fẹ́ lòmí. Alájùwà Ibrahim Abidi Dehinde. Àwọn nǹkan tó ń wọ́n lọ́lọ́run fún yín. Àkọ́kọ́ ó fún yín orúkọ wọn. Tẹ́ bá mọ wàhálà tẹ́lẹ̀ omi yìí ṣe torí kó fẹ́ lórúkọ, ẹ mọ̀ wípé ohun tó fún yín yẹn wọ́n. Sẹ́mọ̀ wípé ẹlòmíì lórí social media lónìí yóò mọ hùwà tẹ́ fi ṣépè fún torí kẹ́ ẹ lè mọ̀. Àbí ẹ̀kọ́ ni ẹlòmíì ọmọ hùwà ìpè, ẹlòmíì ọmọ hùwà tẹ́ bá rí bí kẹ́ ẹ fẹ́ orí ẹ̀. Rísì tí fi ń ṣe ó ti di wípé tóun bá ní kó wọ́n máa ṣe nọ́mà pẹ́ kẹ́ ẹ tó rí òun tàbí kẹ́ ẹ má rí òun rárá. Bóyá kó wọ́n kúkú ya wèrè. Abidi Ọlọ́run ò jẹ́ ya wèrè kó tó fún yín lórúkọ. Alhamdulillah. Tẹ́ ẹ bá mọ̀ ọ́ lóore ẹ sọ fọ́lọ́ sí. Alhamdulillah. Ọwọ́ á tún fún yín lówó. Ṣé wá rí gbogbo ẹ̀ bó ti tó yẹn? Bẹ́ẹ̀ bá lówó tó lórúkọ tí ọba níwà òfo ni. Ìwà yẹn gan-an lọ̀gá. Ìwà yẹn gan-an ni gbogbo ayé fi ń káràmásìkí Ọlọ́run lára yín. Gbogbo ibi tó sì ga pátá téèyàn dé láwùjọ wa láàyè
mo ti pàdé ilé ọ̀dọ̀ gọ́fúnà rí ẹ rántí èmi àwọn dọ́dọ̀ gọ́fúnà sí ni àwọn ń jáde à ń kíra wa lọ́nà lèmi wọlé ohun àwọn lọ sí àwọn ni wọ́n mọ̀ ohun èmi lọ sí èmi ni mo mọ̀. Ahyakumullah. ẹ̀yin lẹ mọ̀. alájùwọ̀ Ibrahim Dehinde gbogbo ìpàdé bá ti jí ẹ kàn máa sọ kọ́ lọ́hùn sí. Alhamdulillah. torí àwọn nǹkan tó fún yìí sọ yóò bá ní ọ̀là ò lé bàbá rẹ̀ ní bàlà opportunity ọ̀là ọlọ́run kírètì ẹ̀ fún yín ni èló làwọn tó bí yín ní dúkìá mélòó wọn kó jọ kọ́rọ̀ sọ pé àní mo fi wọ́ sí èèmọ̀ àṣẹ ni ọlọ́run máa ń fẹ́ sí yàn ọlọ́run kan wò yín sísọ ó ní ìwọ ni mo yàn Abidi Dehinde ọlọ́run ò ní sọ pé wọn ò yàn yín mọ́. Àmín. gbogbo ibikíbi tẹ́ ẹ bá dé ẹ máa bá àná ọlọ́run pàdé. Àmín. nínú lọ́wọ́ Abdulaziz Yusuf nínú lọ́wọ́ ẹwọ̀ tún yín ẹwọ̀ tún nínú lọ́wọ́ ẹwọ̀ sí nínú lọ́wọ́ ẹwọ̀ wájú ẹwọ̀ ẹ̀yìn wò kò síbi tọ́lọ́wọ̀ ò sí o. òkú ọlọ́run ẹ má jẹ́ ọkọ ọlọ́run tẹ ọlá lẹ̀ fún yín ẹ̀yin náà wá tẹ ara yín lẹ̀ fáwọn èèyàn nínú lọ́wọ́ àmì ó ti dáa kò ní bàjẹ́ o. Àmín. ẹ gbọ́ ohun tí mo wí ó ti dáa kò ní bàjẹ́ o ọlá Al-Qur'ani Azim. Àmín ya Allah. táwa mùsùlùmí bá fẹ́ kírun sẹ́kọ̀ọ́ táwa mùsùlùmí bá fẹ́ kírun àwọn àrùn méjì kan wà tí àdúrà máa ń gbà bẹ̀ gan. àkọ́kọ́ àsùbá rákà méjì ní àsùbá àdúrà máa ń gbà ní àsùbá kan kódà rákà méjì dé yẹn máa ń yàn kásùbá o tó dé gbogbo ẹni tẹ́ kírun ẹ máa kírun rákà méjì dé yẹn kákó ti pàṣùbá nísìnyí ọwọ́ asáré kọ́kọ́ yẹn náfìlà rákà méjì dé yẹn náfìlà rẹ̀ yẹn Ànábì ní rak'atan al-fajr khairu min ad-dunya wa ma fiha wọ́n ní ẹni ọbẹ̀ yẹn náfìlà rákà méjì kásùbá o tó dé oore tí ń bẹ nínú rákà méjì yẹn ó ju oore tí ń bẹ láyé àti ọ̀run lọ. Allah. nínú òrùn tí àlùbáríkà tún wà bẹ́ẹ̀ ìrun mọ́gíríbì ìrun aago méje ìrun àsùbá wà ní rákà mélòó ni. Rákà méjì. ìrun mọ́gíríbì rákà mélòó. Rákà mẹ́ta. méjì ṣáájú mẹ́ta tẹ̀lé ó wá jẹ́ 23. nínú lówó 23. Ahyakumullah. Ahyakumullah. ìjọba Yusuf ọlọ́wọ́ ò ní ba yìí jẹ́ kò ní bẹ̀ wá yín jẹ́ kò ní borúkọ yín jẹ́. Àmín. ẹ̀yin èèyàn jàkàjàkà tẹ́ jókòó kúnlé tí ń dákọ̀ yín fún mi lẹ́ẹ̀kan aláàjì wa ATM aláàjì ATM àti aláàjì wa ṣùáì araba èèyàn méjì tó papọ̀ sọ́nà kan mo kí gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi Destiny boy Tuti boy Isahak Izimoni gbogbo yín ọlọ́wọ́ upon the beat gbogbo yín ọlọ́wọ́ yọ̀ọ́nù sí. Àmín. ọ̀tún ọlá Aziz afami asibiyallah Allah. afawa Abdulwasi Alabi Pasuma wọlé. kí ni wọ́n pè ní àáfà àáfà ni èèyàn kan tá a wo wọ́ọ̀tì ẹ̀ tá a wo fánù rẹ̀ tá a rí kó tó èèyàn 1000. Allah. ṣé iye èèyàn tó dìde lólórin lálùbáríkà Pàṣọ tá a bá kà wọ́n ṣé Pàṣọ ò bá àfà Allah. torí o ti ń jẹ́ àfà ni káwo èèyàn kankan lọ pé oníwọ́ọ̀tì èèyàn 1000 lára ìjẹ́ tá a bá wo olórin mùsùlùmí tó tàbí kọ́rẹ́ǹtì láyé ìgbà tí ká máa ṣe dúẹ̀tì bẹ̀rẹ̀ ká máa ṣe rẹ́kọ̀dù eléyàn méjì kólórin kan olórin méjì mẹ́ta ó ṣe
olórí mùsùlùmí tó bá pàṣọ ṣe ẹ wo iye ìràwọ̀ tó dìde olórí jùjú tó bá pàṣọ ṣe ẹ wo iye ìràwọ̀ tó dìde olórí fújì tó bá pàṣọ ṣe ẹ wo iye ìràwọ̀ tó dìde olórí hip hop tó bá pàṣọ ṣe ẹ wo iye ìràwọ̀ tó dìde àwọn èèyàn kan wà lábẹ́nú ẹ̀ lè gbọ́ orúkọ wọn láyé ṣùgbọ́n kí wọ́n tó ṣàdúrà fúnra wọn pẹ̀lú tọ́lọ́hún ti gbé ọwọ́ Pasuma ṣe nínú ayé wọn kí wọ́n tó ṣàdúrà fúnra wọn kò ṣe fún Pasuma wọn dà. èrò kọ omi àánú sì ń bẹ lójú Alhaji Abdulwasi mo mọ̀ díẹ̀ gbogbo owó tàlájì ń kójọ ohun tí ń ná òtó ohun tí ń fi ń tọrẹ. ló jẹ́ sọ pé àáfà torí gbogbo ẹni tó bẹ ti lè fi ohun tí Ọlọ́run fún tó fi ilẹ̀ fún Ọlọ́run àáfàá ni. ó lè má jẹ́ àáfàá oníkéwú ó lè má jẹ́ àáfàá oní ìmáà ẹni tí máa ti ń ṣe gbogbo ohun tọ́lọ̀ ní àṣẹ èèyàn kan bí ẹgbẹ̀rún lòun náà. mo fi ọmọ bàbá mi amúnigun tó wà lẹ́yìn yín tó wé láwà níyìn ọmọ bàbá mi amúnigun ló wà lẹ́yìn yín. Masha Allah. mo fi wọ́n kí yín mo fi wọ́n ṣàdúrà fún yín. Kí gbígbàdúrà ọmọ jẹ́ ti gbogbo wa. Àmín. Ẹ̀yin Arab lady mo kí yín ṣẹ̀yẹ gbogbo wa. Màmá àti bàbá tó bí Tèmítọ́pẹ́ Adékúnlé small doctor Sheik. Màmá bàbá tó bí mo ṣàdúrà fún yín. Mo bẹ̀ lọ́hùn fún yín. Ìtí ń tún báyìí yọ ọmọ tó sí i. Àmín. Gbogbo ẹ̀yin tẹ́ fàyẹ́lẹ̀ tẹ́ wá gbọ́rọ̀ Ọlọ́run nínú oṣù àpọ́nlé yìí. Àpọ́nlé àti iyì Ọlọ́run ò ní kó lára yín. Gbogbo ẹ̀yin alájọṣe wa tẹ́ dúró inú tẹ́ǹtì ọ̀gbà wa mọ́ èrò ló tún lọ gbáà níta yìí. Gbogbo ohun tẹ́nì kọ̀ọ̀kan wa bá fẹ́ ẹ jẹ́ á ṣe láhàúlà mẹ́rin mẹ́rin. Gbogbo ohun tí ẹnì kọ̀ọ̀kan wa bá fẹ́. Ohun tẹ́nì kọ̀ọ̀kan wa bá fẹ́ Ọlọ́run kó lápẹ́ wọn ló lè ṣe é fún wa. Ẹ jẹ́ á ṣe láhàúlà mẹ́rin mẹ́rin. Ọ̀ya. Láhàúlà wala quwwata illa billahil aliyyil azim. لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم. Màámi òkè púpọ̀ small doctor ìyá rẹ̀ pọ̀ tòró tó pè lọ́mọ ìjọmọdé Yusuf òkè ìmọ̀tún ikú Agége la wà you no go collect. أبوكم الله. Àmín. Tèmítọ́pẹ́ Adékúnlé Ọlọ́run wọlé Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Sẹ́ni kò sí ọ̀nà tọ́lọ́run ò lè gbà fa iṣẹ́ rẹ̀ yọ. Ọlọ́run mi ní láwù ya'lamu àìsù yẹ jẹ́ àìsù. Yaj'ala risalatahu. Ọlọ́run ní èmi Ọlọ́run ni mo mọ ibi tí mo ti lè yọ iṣẹ́ mi. Èmi ni mo mẹ́ni tí mo lè lò. Èmi ni mo mẹ́ni tí mo lè pọ́nlé. Kíkúnlé ó tó sọ pé wọ́n máa ṣe ìsìláàmù mọ́ ní tí ń ṣe Ramadan lẹ́tọ̀ èmi náà mo bá dá lé. Èmi náà fẹ́ràn kó tó fẹ́ràn Ọlọ́run tí ń sìn. Ohun tá à ń sọ fọ́pọ̀lọpọ̀ yín nìyẹn èébú lẹ́yìn máa bú fi ìwà pé àwọn èèyàn sẹ́sìn. Táwọn èèyàn ó rí ọ kí wọ́n wá rí bọ́lọ́hùn rẹ ṣe rí lára rẹ. Don't tell me about your God. Allah. Let me see it through your character, through your action. Yé rí Ọlọ́run tó ń sìn nínú wà rẹ. Màá wá mọ̀ bóyá Ọlọ́run rẹ tó tẹ̀lé àbí ò tó tẹ̀lé. Iṣẹ́ sì pọ̀ tá à ń ṣe lára ẹ̀ lọ́wọ́. À ń panẹ́ bíìtì ibi tó pọ̀ lára ẹ̀. Ohun tí ó padà kà ó ju fáti àlọ́ yóò ka Yásìn. Allah. Tí ó sì rí i kà. Màmá tó bí small doctor wòlíì nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì ni wọ́n. Masha Allah. Màmá ẹ̀ nígbà ó sì lé mi lòún tẹ̀lé màmá ẹ̀ ní máa tẹ̀lé lọ. Mo sì bá délé àná mo lọ mú ìyàwó fún tọrọ mọ bàbá mi tó fẹ́ àgbà àfáà ni wọ́n. Èmi ọjọ́ yẹn ro but èmi náà mo ṣáájú kí la fẹ́ ṣe. Ọ̀fẹ̀yàkùn Allah. À ṣe sọ pé ọmọ